Yorùbá ní ìjọba Yorùbá tó ti dé tán yìí mo fẹ́ ṣe àwọn example kan fún ọ ṣe pàtàkì kí n sọ àwọn ọ̀rọ̀ yìí nítorí àwọn nǹkan yẹn làwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí àìmámọ̀ tán àìmámọ̀ ìran ẹ làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àkọ́kọ́ wípé wọ́n ń dìbò nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ coalition o láíláí mo lè sọ yẹn fún yín mo fi gbogbo ẹnu sọ ṣe rí nǹkan tó ń pè ní transparency òun ní ìbò ti Yorùbá o transparency tí wọ́n bá dẹ̀ dìbò tá a bá dìbò ní ilẹ̀ Yorùbá láàrin wákàtí 2 sí 3 ó pẹ́ jù ni mo sọ bẹ́ẹ̀ fún yín èsì ti bọ́ta pure transparency kò sí collusion kò sí yàrá ẹ̀yìn kan àbí yàrá àárẹ̀ àbí ó ti o transparency ni láàrin wákàtí 2 sí 3 ó pẹ́ jù torí káàkiri mi ò fẹ́ mọ orúkọ tó fẹ́ jẹ wọ́n ti mọ ẹni tó ní kò sí pé à ń lọ sí court láti lọ ṣẹjọ́ bí ìwọ ló wí ìwọ kọ́ ló wí láyé àti láyé ọmọ Yorùbá ẹjẹ àfilẹ̀ bẹ́ẹ̀ transparency ọmọ Yorùbá ló ní agbára yẹn o kóòtù kọ̀ọ̀kan kọ́ ló ní agbára torí àwọn ni wọ́n fẹ́ fi agbára fún ẹni tó fẹ́ ṣe aṣojú fún wọn èyí ṣe kóòtù ló fẹ́ ṣe láíláí ọmọ Yorùbá ló ní agbára yẹn o so ẹ tó bá ní àníyàn pé ìbò tó ń fẹ́ dì kóòtù ló máa yanjú ẹ̀ Nàìjíríà ni o Nàìjíríà náà ti ń ṣe yẹn o kó lọ dúró sí Nàìjíríà ọ̀nà wà fún bẹ̀ kì í ṣe ilẹ̀ Yorùbá o kì í ṣe ilẹ̀ Yorùbá ìwọ tó bá dẹ̀ ló fẹ́ gbé o fẹ́ contest kò sówó gbowó lọ́wọ́ ẹ tó bá dẹ̀ ló ń pààyàn lówó ẹ̀wọ̀n ló ń lọ táwọn èèyàn kan bá gbéra tán sọ pé àwọn náwó àwọn fẹ́ dìbò àwọn náwó on his behalf on her behalf ẹ̀wọ̀n ni wọ́n lọ confam mo sọ bẹ́ẹ̀ fún ènìyàn so kò ní owó nú kò ní ìnira nú rárá kò ní ìnira nú àtọ̀ òfowó pa fọ́ọ̀mù òfowó pátì àgbowó rádaràdà kò sí yẹn bẹ́ẹ̀ owó dídà owó kìíní kan náà má jẹ ẹ máa ríran wò àní mo sọ fún pé a máa fi wọn àgbáyé padà pé Yorùbá ló ní democracy Yorùbá ló ní ìjọba tiwantiwa ìjọba ṣẹ́kàpàlà Yorùbá ló ní a máa fi hàn àgbáyé blueprint lọ́nà tí ẹ̀ fún wa yìí ayé kan máa gbà pé yes aṣíwájú ni olórí ni wá lóòótọ́ wájú làwọn àtìlẹ́yìn nítorí ló ní ká wá wò tó ọ̀rọ̀ pé o fẹ́ ṣe ọ̀rọ̀ o fẹ́ ràn ẹ́ níṣẹ́ afẹ́ràn iṣẹ́ ni kò ṣàṣojú wa wa ló fẹ́ dọ̀gá láwọn olórí kò sí godfather nílẹ̀ Yorùbá kò sí godmother kò sí godnothing kò sí corruption kò sí kankan kò sí ìwọ tó o bá ṣàyè ẹ̀pẹ́rẹ́ bóyá o kàn ní ṣúgà lásán fáwọn èèyàn pé kán dìbò fún ẹ̀wọ̀n ló ń lọ kò sí wàhálà ẹ̀wọ̀n ló ń lọ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ó wà ń bẹ̀ òfin máa bá àti ẹ̀ gidi wọ́n ní wọ́n pé òsì torí ìrọ̀rùn ló láti jẹ́ àwọn tó lọ́hún yàn pọ̀pọ̀ tó gbé dìde tí wọ́n mọ̀ nínú wọn pé Ọlọ́run pe àwọn pé káwọn wá lè rọ́nà gbà ẹ̀yin kò ní máa sọ pé torí wọn lówó àbí torí wọn jẹ́ kíní kan àbí torí wọn ṣe kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ já máa bá bọ ó kàn ń yan létí ní àkọ́kọ́ ìwọ tó bá ní o fẹ́ ṣe ìbò nílẹ̀ Yorùbá òun láti jẹ́ tó bẹ̀rù Ọlọ́run lọ́ọ̀kan àbá ní ẹ̀ṣẹ̀ yẹn ṣe rí a lè mọ̀ ní àárínú ẹnikẹ́ni ẹ má wọ̀rí Ọlọ́run fún ẹ̀mọ́ ẹ tó ń sìn tó mọ bó ṣe máa fi hàn wá. ìwọ tó bá dẹ̀ ní interest Yorùbá first lẹ́yìn Ọlọ́run láì gbàgbé ẹ̀ kò lè ṣeé ṣe. a máa ṣèdánwò fún ẹ̀ mo kò òkè ẹ má wọ̀rí mo ti fún ilé ọwọ́ díẹ̀ kékeré nìyẹn. ìwọ tó fẹ́ ṣe ìbò ní ilẹ̀ Yorùbá láti sọ Yorùbá dáadáa òun láti gbọ́ Yorùbá dáadáa torí ò lè fèdè míì fi sọ̀rọ̀ ju Yorùbá lọ. ìwọ tó fẹ́ gbé àpótí ìbò nílẹ̀ Yorùbá láti mọ history Yorùbá culture Yorùbá tradition Yorùbá heritage Yorùbá dáadáa tí ò ṣe pé nǹkan máa ní wọ́n pé wọ́n wí fún ẹ àbọ̀ máa pàtó burúkú dé ẹ fún ẹ òun láti mọ dáadáa. ìwọ tó bá dẹ̀ fẹ́ di pé o fẹ́ gbé àpótí ìgbàlódé contest nílẹ̀ Yorùbá òun láti jẹ́ IYP indigenous Yorùbá person òun láti jẹ́ ọmọ Yorùbá gangan complete fún ọmọ Yorùbá ló máa jẹ́ torí foundation la fẹ́ gbé sílẹ̀
foundation ló fẹ́ wà lẹ̀ so a lè fi àmúlùmálà gbé foundation dúró so wọ́n tó bá ń ṣọmọ Yorùbá indigenous Yorùbá gbàgbé ẹ̀ láti àyẹ̀ kó fẹ́ contest kó lọ kó sọ́nà kó fi ògbà torí Yorùbá first lẹ́yìn Ọlọ́run so tó bá dẹ̀ ló lọ fi àmúlùmálà sí báwo ló ṣe fẹ́ jẹ́ Yorùbá first ó ti bẹ̀rẹ̀ sí pin nìyẹn kìíní kan percentage kò 100 mọ́ so wọ́n tó bá ní àníyàn pé o fẹ́ contest nílẹ̀ Yorùbá láti jẹ́ fún ọmọ Yorùbá o láti jẹ́ fún ọmọ Yorùbá àwọn kòríkan dẹ̀ wà tó wà sensitive tó o bá jẹ́ 100% ọmọ Yorùbá o lè ṣe é àwọn míì wà yes o lè má jẹ́ odindi but tó bá àwọn kòkan wà kò sí àyè rárá ibi tó sensitive ọmọ Yorùbá ni Yorùbá first lẹ́yìn Ọlọ́run ìwọ tó bá fẹ́ gbé ìgbà tó fẹ́ contest anyway ẹ wá wọlé tó ti yé yín tó fẹ́ contest òun láti máa gbé ní agbègbè ibi tí o ti fẹ́ contest yẹn toró láti mọ area yẹn dáadáa o tún láti mọ̀ tán bẹ́ẹ̀ láyẹ̀ then àwọn tó wà bẹ́ẹ̀ láti mọ̀ ẹ́ torí tó o bá mọ̀ bẹ́ẹ̀ dáadáa kí ni nǹkan tó wá fẹ́ ṣe ní oore fún wọn bẹ́ẹ̀ báwo ló ṣe lè represent wọn dáadáa báwo ni ọ̀rọ̀ wọn ṣe lè ká ẹ lára nígbà tó kúkú gbẹ́bẹ̀ báwo lọ́rọ̀ wọn ṣe fẹ́ ká ẹ lára bóyá títì kan ni ò dá ní kinní kan gọ́tà ni o kinní kan ni o báwo ló ṣe fẹ́ ṣe òkúkú gbẹ́bẹ̀ kò pọ́n ẹ̀ náà ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ àwọn politician Nàìjíríà ni wọn rìn lórí títì àwọn bàbá báwo tún títì ṣe àwọn bá títì jẹ wọn yà máa gbé ẹkọ́pítà tí wọn jàre ẹkọ́pítà náà fi ń fò káàkiri wọn ò lè rìn lórí títì wọn ò lè ṣe níjọ́ tí ìkan tó fi fídíò kan hàn tí mi ò wá mọ state yẹn mọ́ sìn ó dà pé first lady state yẹn tó ń rìn nínú ìrà inú mọ́tò dákú kò sọ́nà mo ní wọ́n máa lọ jẹ́ kó lọ bínú ra kọ́pítà nìyẹn o wọ́n máa lọ bínú ra plane gbàdá wọn pé kò sọ́nà Nàìjíríà nìyẹn tó lè máa ṣe yẹn òun láti gbé ní ìrà yẹn ó láti gbé bẹ̀ ó dẹ̀ láti jẹ́ ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ Yorùbá gan-an ó máa láti nífẹ̀ẹ́ ìran ẹ̀gbọ́n ó máa láti nífẹ̀ẹ́ Yorùbá so iṣẹ́ tí mo fẹ́ jẹ́ yẹn iṣẹ́ tẹ́ pé ó máa bá a ṣe sọ Yorùbá yẹn ó máa fi tọkàntọkàn tẹ̀mítẹ̀mí jẹ́ ní o ó máa fi tọkàntọkàn tẹ̀mítẹ̀mí jẹ́ pé àwọn èèyàn mi àmì ò tẹ̀lé borúkọ mi jẹ́ lọ because tó bá lọ ṣe tó ti ṣe dáadáa ọjọ́ iwájú ọmọ ẹbí ẹ náà tún lè tún nípò yẹn bọ̀ tó bá dáa ṣe tó ti bàjẹ́ ta ló tún fẹ́ kìí sí ọ̀rọ̀ tí ọ̀dọ́ Yorùbá tẹ̀lé sí ni lọ́kàn pé tó bá sọ ẹ̀yìn ìjọ àkọ́kọ́ tó bá dẹsẹ̀ rújọ́ kejì pẹ̀lú àtìlẹyìn ọ̀dọ́ ẹsẹ̀ máa gbúgbárẹ́ máa dàrú pátápátá a máa yọ dànù ní ọ̀rọ̀ pé mo dẹ̀ ti káwọ́ sókè ọdún mẹ́rin ló máa ipò ọdún mẹ́rin lójú àwọn olóṣọ bẹ́ẹ̀ fún ẹ àní mo sọ fún pé system democracy wà nílẹ̀ Yorùbá mo fẹ́ àṣọ yìí kò ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú Nàìjíríà so ẹ lè imagine pé brand new ni ó dẹ̀ láti ready láti sign contract pẹ̀lú ọmọ Yorùbá pẹ̀lú indigenous Yorùbá people IYP ready láti sign contract pẹ̀lú wa ó máa sign ẹ̀ bọ̀ tó bá ti ní ìbẹ̀rù Ọlọ́run tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá tó ti mọ̀ pé Yorùbá interest first Yorùbá first kò sí wàhálà fọkànbalẹ̀ ní fún ẹ ọkàn kó máa gbádùn ní kò sí wàhálà ọjọ́ tó bá ti sọ pé ó fẹ́ dalẹ̀ Yorùbá kò lè ṣeéṣe torí aláṣẹ make sure pé orílẹ̀-èdè wa ó dára gan foundation ya jẹ́ gbé kalẹ̀ foundation ta tọ́nà fẹ́ ní ká ṣe tó jẹ́ pé Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ pé àwa ta wà ní generation yìí la fẹ́ ṣe àfi ká ṣe dáadáa o torí kò gbọ́dọ̀ wó láíláí kò gbọ́dọ̀ dẹ̀gbẹ́ pàápàá kò gbọ́dọ̀ mí gbàgbọ́ àwọn òdu tá a wà jẹ́ pé tí wọn ò mì tẹmọ ọdún tó ti ń lò tẹmọ ọdún tó ti ń lò ó ní ọdún tí Amẹ́ríkà ìṣòwò àtàmà ìṣì sọ tàwọn ti Europe yẹn táwọn yẹn tẹ̀ pẹ́pẹ́pẹ́ sí wọn ẹ wo ọdún tó ti wà wọ́n dẹ̀ sì wà torí wọ́n make sure pé foundation yẹn ó jókòó tuntun ni wọ́n ní wọ́n pè ó síbẹ̀
mi ò ní fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ, mo kàn fún yín díẹ̀ nínú ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé ara nǹkan tó ń fa gbogbo rádìkọ́ máa pàtàn rádaràdà ṣé ìwọ tó bá fẹ́ pé àpótí ìbò jẹ́ pé ó mọ tọ̀rọ̀ ẹ ó mọ gbogbo ẹ̀ ó ń sọ èdè ẹ ó mọ àṣà yín ó mọ nǹkan ó mọ eré ẹ ó mọ everything wà bẹ́ẹ̀. tó báwo ló ṣe máa dé tó máa pàtàn pa ìtàn kí tàbí èèyàn kan máa dúró síwájú àṣọ ọmọ Yorùbá yẹn máa pàtàn burúkú wájú ẹ ó dẹ̀ nílé ìdánù lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n náà ilé sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni wọ́n fẹ́ pàtàn burúkú wájú ẹ ó dẹ̀ lè dáhùn padà yìí pé kí ló fà kí ló dé ẹ má pàtàn rádaràdá ẹ pàtó òṣì rádaràdá mi o. bọ̀ tó bá ti mọ̀ tó dúró tán tó dúró gidi tó mọ̀ pé àlọ́ ọmọ Yorùbá ni ẹ orí ẹ báyà dé wà bẹ́ẹ̀. Yes, kò síbikíbi tó bá lọ mo máa dóni with pride ni nínú ògo Ọlọ́run ló máa wà. ìṣe kí àwọn kan máa lálẹ́ tàbí wọ́n máa sọ̀sọ̀ kú sọ fún láíláí wọ́n máa bọ̀wọ̀ fún ẹni. ó dẹ̀ ṣe bá kí lè ṣe nìyẹn. ìjọba ti Yorùbá mo tún sọ sẹ́ ìjọba ọmọ Yorùbá ní power to the people. ẹ kú díẹ̀ ìjọba délé ti dé kẹfìrí. ẹ̀rí pé pure ìjọba ọmọ Yorùbá ni pé wọ́n bẹ̀rẹ̀ sí contest wọ́n ṣe. ṣẹ́rí system tá a máa fi ṣe ọ̀rọ̀ ìdìbò wa àgbáyé máa wá kọ̀. ẹ mú dání mo sọ bẹ́ẹ̀ fún yín. àgbáyé wọ́n máa wá kọ̀. kò ṣẹlẹ̀ níbi kankan rí. mo lè sọ yẹn fún yín. kò ṣẹlẹ̀ rí níbikíbi. ó kù díẹ̀. ẹ ṣé mo dúpẹ́.